Mudir Ajigini. Mo fẹ́ pè wọ́n lákìísí. Ìdí ni pé àwọn nǹkan kan tá a mọ̀ wọ́n tá a fi nífẹ̀ẹ́ wọn torí Ọlọ́run ó ti ń ṣẹlẹ̀ sí wọn. A mọ ẹ̀kẹ́ ìbú mọ̀ wọ́n, so wọ́n ti wá ń bẹ ìbú. Irú ẹ̀ ni ọ̀rọ̀ Muhyiddin tí wọ́n ń ṣàlàyé jù ní. Àlàyé làwa rò pé ọ̀rọ̀ yẹn need. N tó fà tí mo fi ṣe báyìí rè, n tó fà tí mo fi ṣe báyìí rè. Ẹni ó bá yé yóò gbà fún tẹ́ wí, ẹni tí ò sì yé yóò dúró lórí n tó yé. Dípò bẹ́ẹ̀ èébú ni Sheikh bú lórí mímbàrí. Kódà wọ́n mention àwọn orúkọ kan, ṣùgbọ́n gbọ́nú àwọn orúkọ tí wọn ò mention ìní orúkọ ti wá wà, ṣùgbọ́n àwa takun tí Muhyiddin ní ṣe. Àwọn olóòṣà wọn ní bí òṣò bá gbé àwọn kó sàwọn bó ti bá wọn ti di mùsùlùmí marhaban. Má sọ̀rọ̀ Àgbàlá Gabriel láì dáa mọ́, n táwa dúró lórí náà nìyẹn. O ní láti bú kí ló re kí ló ṣe, bo ló kọ́lé sí, ó gbowó mi, ó bá mi gbowó kòkó kalẹ̀, ẹ ṣe kíní kan yẹn, ẹ ń prolonge mẹ́ta ni. Tó bá fẹ́ di Kírísítẹ́nì lọ bá padà kó di Kírísítẹ́nì. Tó bá fẹ́ ṣe Islam gbàgbé gbogbo tó dà yín pọ̀, bẹ̀rẹ̀ Islam ẹ̀. Ẹ̀yin àfa assignment tó tọ́ tó yẹ ẹ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Àlàyé táwa ń ṣe nìyẹn. Mudiru bẹ́ èbú gan, which is not supposed to be. Kò yẹ kó rí bẹ́ẹ̀. So ìwà bẹ́ èbú yẹn jẹ́ nǹkan kan tá a mọ̀ wọ́n. So kí wọ́n pàkíyèsí ara wọn. So ṣé Muhyiddin lákọ́kọ́ ẹni tó gba Islam tẹ́ mójútó ni níjọ́ tẹ́ ti ń bá yé bọ̀ wáyé. So ẹ lọ́mọ kí ó tó pọ̀, àwọn tí èsì mùsùlùmí tán di mùsùlùmí ń bẹ́nu wọn. So bó ni Muhyiddin ó sì wá mú yóò wá da àwọ̀ tá a mọ̀mọ̀ yín bò yín kí lẹ fẹ́ defend lórí ọ̀rọ̀ ẹ̀ tó tó yẹn. So àkọ́kọ́ nìyẹn. So ẹlẹ́ẹ̀kejì ẹ ti take ọ̀rọ̀ ẹ̀ personal jù ní ọ̀rọ̀ Muhyiddin, ẹ ti take ẹ̀ personal jù wọ̀. Kò tó rẹ́ nìkan tó ń ṣe interview fún wọn lórí ọ̀rọ̀ ẹ̀ tó fà á tí mo fi sọ báyìí rèé. Kódà wọ́n lè arípẹ́ ń bínú sọ̀rọ̀ ń bẹ̀ gan, kódà ẹ mention àwọn orúkọ tó fà á tí mo fi sọ bẹ́ẹ̀ rèé. Ṣé assignment ẹyọ kan yẹn nìkan ni ó tóbi jù nínú tẹ́ ẹ ṣe rí láyé? Lásìílẹ̀ míì níwájú Ọlọ́run. Ẹ fèsì Muhyiddin àtàwọn assignment míì tí ń bẹ wájú yín. So bẹ́ẹ̀ ṣe ń bẹ́ èbú yẹn ní ìsìn tí àwa ò bá mọ̀ yín lámọ̀dílé pé ẹni yín èèyàn dáadáa ni, ẹni rè ni mí ò rí yín rí o, but mo ń fojú pé Ọlọ́run ó bá mi ṣe yín lẹ́ni rè wò yín. Mo sì rò ó sí yín Ọlọ́run dákun mọ́sà ṣe èmi náà lẹ́ni rè. So ẹ ti take ẹ̀ personal jù. Ẹ fi interview lẹ̀, ẹ má gbé interview mọ́. Ẹ já gbàgbé ọ̀rọ̀ Muhyiddin sẹ́gbẹ̀ kan. Gbogbo ohun tó tọ́ tó yẹ Ọlọ́run bá fẹ́ sọ ọ́ dọlọ́rọ̀ ó mọ̀nà bí tó gbàgbé ìgbà tí pa ẹnikẹ́ni ò ká kó má dọlọ́rọ̀. Bọ́lọ́run ò bá sì fẹ́ ṣe lọ́lọ́rọ̀ tí ò fẹ́ ṣe lólówó tí ò fẹ́ kó ní nǹkan kan, gbogbo ayé yìí ò lè sọ di lówó, ẹ̀yin náà mà. Kì í ṣe tí a ṣẹ̀ṣẹ̀ máa fi yé yín. So ìwà mọ̀ grat interview lórí ọ̀rọ̀ ẹ̀ dá iman. Mọ́jà kan máa rí wa bí nǹkan míì. So ńgbà tẹ́yìn jáde ní ìsìn kẹ́lómínú tún jáde kó takò yín, kẹ́lómínú tún jáde kó takò yín. Kí ni ìtumọ̀ tí yẹn ó mú wá? So ẹ fi àárín yẹn lẹ̀ fọ́lọ́run. Ọba tó ní yín tó ní wá ó yọ́nú sí gbogbo tá a bá ń ṣe ní ìbádà. Kó má kọ́lé wa lọ́wọ́, kó má dá lù wá láyà. Wọ́n fàárín yẹn pè yín lákìíyèsí. Ọlọ́run ó jẹ́ rí mi gbọ́yé. Tọ́ mi bá wí nǹkan kan tí ó kù díẹ̀ káàtó, mi ò láníyàn àti bú yín.
Allahu ala ma aqulu wakil àbí wallahu ala ma naqulu wakil. So ọlọ́run ọba rí wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.